ṣé wọn rádúró truck tó ń lọ tó ń bọ̀ society tó bá máa ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ make sure pé ẹ provide the road network tí truck máa fi máa gun rí ẹ̀ so kí gbogbo alẹ́ nǹkan sí ẹ Adékọ́lá Jimoh ṣọ̀pọ̀lọpọ̀ láyé lọ́run ṣeré lẹ́ṣẹ̀ mọ́. The amount of mọ́tò tó ń lọ látẹ̀kùn kò lè imagine níbo ni gbogbo wọn ń lọ olúkálùkù ní different reasons tí wọ́n fi wà lórí road láàárọ̀ ẹ̀ túbọ̀ máa sọ pé kí Nàìjíríà kò ṣiṣẹ́. Nàìjíríà tó ti expire, Nàìjíríà tó ní value kankan fún gbogbo ọmọ Nàìjíríà tí kò lè provide gbogbo ohun tí wọ́n fi ń pè ní country láti fún gbogbo wa pátápátá. Kálukú wa ń parọ́ fún rẹ̀, irọ́ ń parọ́ fún rọ́, òun lọ́rọ̀ Nàìjíríà. Irọ́ ń parọ́ fún rọ́, 419 country. Lásìkò bá tó gbogbo wa máa béèrè fẹ́tọ̀ wa. Àsìkò tí tòní tásìkò bá ti tó gbogbo wa pátá la máa sọ pé enough is enough, àṣemọ́. Bàbá àwọn kan bá yìí sọ pé a fẹ́ ṣe Nàìjíríà, a máa ní issue láàrin ara wa. So ní tó ṣì ń fa delay tí Nàìjíríà ti fi pín nìyẹn. Níjọ́ tí gbogbo wa bá ti lè sọ pé yes, èyí tá bá Nàìjíríà ibi tá bá dé yẹn ó ti tó bẹ́ẹ̀, àṣemọ́. Ó máa jẹ́ kí iṣẹ́ bàbá kí tó yè kó yá, á jẹ́ kí iṣẹ́ Ìgbòho kó yá, iṣẹ́ YSDL àti gbogbo àwọn tó ń to ètò. Gbogbo àwọn táwọn máa sọ fún yín pé Rome was not built in one day. Ẹ má dá gbogbo wọn lóhùn. Wọ́n kọ́ skyscraper gan within 6 months. Wọ́n máa gbé sókè. Skyscraper tó ní bí almost 30-story building. Within 6 months, gbogbo tó fi lò pátá wá ti prepare. Wọ́n máa ṣiṣẹ́ round the clock. Tó dẹ̀ ní wó, á dẹ̀ wà níbẹ̀ for 20 years. Èyí máa kọ́lé, ilé tẹ̀ tí kọ̀tán ló ń dàwó lé lórí. Gbogbo ilé tí kò ní foundation tó dáa. So má yẹ kẹ́ni kankan sọ fún yín pé Rome tán build gan kò ń ṣe jọ́kan lọ́ fi build ẹ̀. Láyé àtijọ́ nìyẹn o, kò ń ṣe láyé ìsinmọ́ tí gbogbo nǹkan ti létò. So kò má jẹ́ kẹ́ni kankan gbé ní gógó. So tí gbogbo wa lè ṣe ni pé ká sọ pé èyí tá a ṣe pẹ̀lú Nàìjíríà o, àjọṣepọ̀ wa gbogbo ẹgbẹgbẹ lọ́tún lósì, àwọn farmers gbogbo left and right, títì ló kọ̀ là láàrin farm ní bíbáyìí náà bá jẹ́ lọ́wọ́ ti yọ títì kúrò lára ẹ̀. So gbogbo ẹgbẹ́ àtòsí àtọ̀tún, àwọn farmers
tó wà nínú oko wọn tó ń ṣiṣẹ́ ilẹ̀ tí wọn ọ̀dẹ̀dá tó ti ilẹ̀ ti Yorùbá whereas àwọn ọlẹ́yẹ ká máa gbádùn jù nígbà tí farmer bá lè lọ sínú inú oko sì bá lo ìfẹ́ survive tàbádẹ̀wé tán ẹnìkan ṣọ́tọ̀ ẹ máa sọ pé ẹnu wọn rùn àbí nǹkan tẹ máa ń sọ kọ́ nìyẹn ẹnu wọn rùn pé ká gbẹnu dákẹ́ pé àmọ́ tá à ń sọ ṣé ní bíi 20 years ago ìwọ lè mọ bí London ṣe rí tí kò bá ń ṣọpẹ́lọpẹ́ technology tó dé láàrin méjì ṣé èèyàn lè máa rí gbogbo omi tíyàn rí bóyá adesọpá ní bitument àwa la ní bitument pẹ̀lú ẹ̀ kò sí títì ní títì kankan rárá ṣèké wá láǹfààní gbogbo bitument àwọn tó ń tún títì ṣe lélẹ̀ highway maintenance àwọn tó ń tún títì ṣe tó bá ti ní problem àwọn tó máa fix ẹ̀ so nígbà táwọn olóṣèlú dẹ̀ sọ fún yín pé gàrí àtẹ̀pà ní kẹ́ máa tọrọ náà bá ti fún yín ní gàrí àtẹ̀pà ẹ dìbò fáwọn wọ́n gbé manifesto fò jáde wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè ṣiṣẹ́ o gbogbo wọn pátá owó local government wọ́n san owó tó yẹ kó fún local government wọ́n fún gbogbo local government kò sí kankan tó ń function gbogbo àdúgbò kankan yàtọ̀ sí títí ìjọba báyìí tó yẹ pé central government ló máa fix ẹ̀ local government ló máa take care majority of the other roads nígbà tó yẹ pé wọ́n ní budget tó ń work pẹ̀lú ní every year ó ti ní iye budget tí local government náà ń gbà lọ́wọ́ central àdẹ̀dẹ̀ ti sọ pé ẹnu wọn rùn gbà àwọn tá à ń sọ̀rọ̀ ìwọ́n tó ń sọ pé ẹnu wọn rùn yẹn túbọ̀ máa love Nàìjíríà dáadáa èyí tí ẹnẹ́nu ọ̀run àkó ayọ̀ nínú wàhálà Nàìjíríà torí wàhálà àti ìdààmú láwa nínú Nàìjíríà wàhálà àti ìdààmú kò sí nǹkan tó fẹ́ offer anybody bí Nàìjíríà wà bó ṣe wà yẹn for the next 60 years kò ní offer nǹkankan wàá kàn máa fi kówó jẹ ni wàá dẹ̀ máa fi ṣe statistics that's ìtọ́ mọ̀ ṣe láyé wọn nìyẹn kọ́ yáwó lọ́wọ́ World Bank kọ́ yáwó káàkiri kọ́ máa fi wá gbowó lọ́wọ́ àgbáyé kọ́ máa sọ fún wa pé ká má wọrí o àwa ni future of tomorrow gbogbo ala ti dàgbà gbogbo ala ti lọ pé 50 nísìn àwọn tó ti pé 50 ti lọ pé 60 àwọn tó ti pé 60 ti fi lọ pé 70 àwọn tó ti pé 70 fi lọ pé 80 àwọn tó ti pé 80 fi lọ pé 90 nínú bàjẹ́ iná dẹ̀ ní gbogbo ẹ̀ wà látijọ́ ẹ̀ tó ń fi parọ́ fún gbogbo wa kí Nàìjíríà ìgòbẹ̀tá ẹnu ẹ̀ láwà látijọ́ ẹ̀ ìgòbẹ̀tá àwọn olóṣèlú àwọn sọ̀rọ̀ àwọn di King Kong tẹ bá sọ̀rọ̀ sí wọn wọn á ní àníra láti wọ́n ti gbàgbé pé democracy ni wọ́n sọ pé àrùn nísìn àsí níjọba military mọ́ ìjọba alágbádá la sọ pé àwà o lè question wọn o lè béèrè lọ́wọ́ wọn wọ́n fún anybody láyè kankan kó béèrè kankan tó bá béèrè wọ́n á ní o ti béèrè tó pọ̀ jù pé kí ló dé tó ṣe ń béèrè gbogbo budget tó ti ń ṣe láti 25 years ẹ̀bí wọn pé bọ́lọ́kọ̀ gbogbo owó yẹn sí gbogbo owó tó allocate fún state kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ní bọ́lọ́kọ̀ sí tó bá ti débẹ̀ owó tó fi ṣe election wá kọ́kọ́ máa wá bọ́ ṣe fẹ́ jí yẹn ná security vote àmọ́bi tó ń kó sí security vote àmọ́bi tó wà láti 25 years gbogbo gọ́vnà kan gba tiẹ̀ agbowó gẹ̀mùgẹ̀mù every month olúkálukú jọ tiẹ̀ wàá lẹ́sà abroad àwọn ọmọ tí wọ́n lọ sí school abroad ìwọ tí ò lówó lọ́wọ́ ìwà náà fẹ́ wá kàwé labroad ṣòro pé owó kékeré ló fi ń kàwé labroad ṣòro pé mọ́ínmọ́ín ni ìwọ tí ò tí rówó jẹun ní Nàìjíríà ìwà sọ pé fẹ́ wá kàwé labroad àdẹ̀dẹ̀
lódà gbogbo kíní ó ṣe ń lọ yìí kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká béèrè fẹ́tọ̀ wa pé kíran Yorùbá pull out kó wà nínú territory tó ń pè ní Kwara, Kogi, Ondo, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, Lagos àti Ogun State. Ká máa ṣe gọ́ọ̀mẹ̀ntì tiwa, ká lè provide gbogbo tí aráàlú fẹ́. Ẹ sọ pé rọ ẹni come back home èèyàn máa lè ṣé ti bá come back home yẹn ló máa sort out problem yẹn, àbí kí gbogbo kájọ dìde ní kíákíá. Ṣé ẹni tó ń gbádùn labroad ẹ expected pé kó come back home, kí ló fẹ́ wá ṣe nílé? a fi ibi tó jápa tó kúrò tó ti jápa á wá padà wá síbẹ̀. Ṣẹ́yìn mọ̀ fáwọn tó ń wá sílé, àwọn tó kọ̀ wá ń ṣe few days ni wọ́n ṣe pátápátá 2 months wọ́n tún sá padà wá sábrọ̀d, wọ́n tún wá faṣẹ́, wọ́n raise owó, wọ́n tún padà wá, wọ́n raise owó. Tó bá dijọ́ kan wá kidnap wọn, wọ́n pa wọ́n dànù. Tó bá dijọ́ kan á jẹ poison, á kú dànù. Tó bá dijọ́ kan á lọ sí hospital bí àgbà tí ó sick díẹ̀. Gbogbo facilities tó ń jẹ láǹfààní ní abroad. In 4.4 miles, exit to junction 24B to a 1307. So, ẹ la ṣe sọ pé ẹni tó ń lọlé náà chances pé Nàìjíríà lè happen sí wa. Kò sí good governance. Àwọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Ìlú tó bá ti nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ìlú yẹn kì í ṣe country. Gbogbo ìlú ló ní problem tiẹ̀, there's no doubt about it. UK kan ti wà ní àti fi lọ gbẹ́nu sí recession báyìí because economy yẹn ti down. So ìyẹn la ṣe ń sọ pé ó dáa ẹ ṣe jẹ́ ká resolve problem yẹn internally. Báwo de la ṣe lè resolve ẹ̀? Ká ṣe tiwa lọ́tọ̀, ká Hausa ṣe tiẹ̀ lọ́tọ̀, kí Igbo ṣe tiẹ̀ lọ́tọ̀, ká wá máa pàdé ní conference, ká máa pàdé ní gbogbo ibi tí a ti máa mọ́ra wa as a country. Ẹ fẹ́ yẹn ẹ sọ fún àwọn Igbo wọ́n ń gbalẹ̀ mọ́ yín lọ́wọ́. Tá bá ń gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ jẹ́ kó máa lọ. Ìtọ́ bá máa ralẹ̀ lọ́jọ́ iwájú nílẹ̀ wa, constitution máa sọ bóyá bí àwa bẹ́ẹ̀ ló nílẹ̀, bí àwa la nílẹ̀. But nígbà tí ẹ̀yin gan fúnra yín tẹ́ sọ pé no ẹ fẹ́ jẹ́ kó lọ. So n tí ojú yín bá gbà ní Nàìjíríà náà lọ ẹ máa gbà ó. So as simple as that. Torí nísìn truck tó ń lọ yẹn ó wà proud of England. Ó gbé flag sẹ́yìn àbíwọ̀ náà ṣàtìrí níwájú ẹ̀. United Kingdom ló yẹ kó jẹ́ o, but English lẹ́ni tó ń drive truck yìí nísìn. Ìyẹn ló ṣe gbé England sí lẹ́yìn. Torí ọmọ Scotland ò ní gbé England sí lẹ́yìn, ọmọ Wales ò ní gbé England sí lẹ́yìn. Ẹni tó ń wa truck yìí nísìn pure English ni, ó dẹ̀ love ìlú ẹ̀. Àwa ni ó wà ní Bible pé ká love ìlú wa. Ìlú òfòwò lẹ́ ń love. Ṣé ìlú love ẹ̀yin tẹ́ fi ní káwa love ìlú yẹn? Gbogbo love ta fún Nàìjíríà kí ló end up sí? Ìbíyàn kan ló sọ pé ìgbà tí Buhari ti lọ ló ti gbé love lọ nísìn. Àmọ́ love tí Buhari fún yín tẹ́ inú gbé love lọ. Àṣé àtẹ̀rò pé Buhari ló máa worst jù. Àṣé Tinubu tẹ̀ ṣì ń bọ̀ wá ṣe bábáńbárí ẹ̀. Wá fìyà jẹ gbogbo yàn. Everybody ló ń sunkún. Ọmọdé ń sunkún, àgbàlagbà ń sunkún, arúgbó ń sunkún. Tinubu dẹ̀ dé tí ó ṣe bí tó gbọ́ rárá. Ọmọ olódó ọdẹ. Jagaban ó di etí ẹ̀ pa báyìí nísìn. Gbogbo ariwo tí àwọn èèyàn ń pa pé ebi o Tinubu ò dá anybody lóhùn, ṣe ló dákẹ́. Àgbà kó èèyàn ó lélẹ̀ kẹ̀ kí president wà kó má lójú àánú, kí àwọn citizen ẹ̀ máa sunkún lójoojúmọ́ pé ebi ń pa wá, ìyà ń jẹ wá, kò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Ó kàn ń jákẹ́tì àkáàkiri ní travel lọ China. Ṣé Buhari ò lọ China ni?
ẹ̀rí àtẹ̀ máa pa mí ní Tinubu lọ China ṣé Buhari náà lọ China ṣèbí Buhari lọ China kí làbọ̀ Buhari àti China ṣèbá fi ń kówó jẹ náà ni fi kó gbogbo resources wa so ẹni Buhari Tinubu náà ń ṣe the same thing mo kí ń jàre bàbá mi mú à ẹ má bínú mọ́ lè ráyè wo screen yẹn ó jìnnà sí mi díẹ̀ so you know àwa dẹ̀ ń sọ pé ó dáa gbogbo kinní yìí a ti try Nigeria ọ̀rọ̀ politics kankan ló kàn mí nísìn. Exit left to junction 24B to 1307. You know, politics kan ní problem wa nísìn. What we need now is a total exit. Exit kan mo fẹ́ jáde nísìn láti ọ̀nà tó ń lọ sí Midland lélẹ̀. Pé ẹ jẹ́ ká exit completely. Irọ́ o, ẹ má jẹ́ ká kúrò ní Nàìjíríà o, ẹ jẹ́ a jọ wà ní Nàìjíríà o, a máa túnṣe o, a máa fix ẹ o. Exit left to junction 24B to a 1307. Wọ́n mú history, wọ́n yọ kúrò, wọ́n gbọ́n history kúrò nínú curriculum. Àǹtí mi kan pè mí, wọ́n ní Koiki àwọn program mi tí mò ń sọ pé wọ́n kọ́ mi ní history. Wọ́n nígbà táwọn wà ní primary school nígbà tí wọ́n pé àwọn ṣìṣe history. At the roundabout, take the fourth exit. Money because wọ́n máa pẹ̀lú our generation kan máa béèrè question. 1307 west. Àwọn òpònú kan dẹ̀ wà bá a ṣe ń béèrè question wọ́n ní irọ́ a lè béèrè question o ẹ má béèrè question lọ́wọ́ anybody o. Aláṣẹ ní lè béèrè question. A gbọ́dọ̀ lè béèrè question now because question ló máa fún wa ní answer nǹkan tá a fẹ́. Irọ́ ẹ̀fẹ́ yẹ ká béèrè question. Mo rí irú ẹ̀rí èmi máa rí irú eléyìí o. Kí ló wà kíyàn má lè béèrè question lọ́wọ́ country pé what is the meaning of Nigeria, what is the language of Nigeria, what is the land ilẹ̀ wo ni gbogbo tẹ́ ń wò níwájú mi nísìn is a land ni gbogbo nbí tẹ́ ń rí nísìn land àwọn kan ni. In 3.6 miles, exit to a 1096 towards St. Ives. I know that àjọṣepọ̀ wa kò dàbí pé ó fẹ́ máa wọ́ọ̀kì mọ́ ó ní wá lára àwọn kan nínú kò ní wá lára o ó wà ókè o kò ní wá lára o ànúdà ọ̀tẹ̀ ilẹ̀ tó jẹ́ tiwa wọ́n máa ń gbà kúrò lọ́wọ́ irọ́ a sì ní Lagos State wọ́n bá gba Kwara lọ́wọ́ wa àti Kogi ẹ má wọrí àwọn tó gba Kwara àti Kogi wọ́n máa fẹ́ padà wá gba Oǹdó mọ́ yín lọ́wọ́ ẹ má wọrí ìyẹn máa pẹ́ ó dà pa àwọn èèyàn mọ́ mi nílẹ̀ ṣé mi lè claim ilẹ̀ UK ní sí mo lè sọ pé bàbá mi ló nílẹ̀ ṣé mo lè sọ pé ṣé mo lè rí igi mọ́ bíbá kí n sọ pé ilẹ̀ yìí o títì yìí o ti Koiki family ni o tó wá láti Áfíríkà ṣé mo lè claim ìlú yìí a máa sọ ẹ máa ní ká dákẹ́ ẹ máa ní ká shut up tá a bá sọ̀rọ̀ jù ẹ ní ojoojúmọ́ là ń sọ̀rọ̀ kí la fẹ́ ká ṣe ọ̀rọ̀ náà kan láwọn máa sọ tá a máa fi wake ara wa up títí tá a máa fi lè rí solution sí gbogbo wàhálà àti ìdààmú tìlú òfò burúkú yìí tó kó lé gbogbo wa nígbàyà torí gbogbo wa pátá báyìí ní Nàìjíríà ti kó ìdààmú bá nígbàyà báyìí kò sẹ́ni kankan tó ní peace of mind kò sẹ́ni kankan tó ní any peace of mind kankan mọ́ nílùú tó ń pè ní Nàìjíríà yìí ìlú tó yẹ ká ti complete ilé ìfẹ́ páàkì ni o fẹ́ relax ó ṣe láti rí ni ọba ti drive títí èmi náà ní sí máa pull over díẹ̀ so that màá lè relax gbogbo àwọn farmers ló ní tractor lọ fi ń ṣiṣẹ́ àwa máa wá fi wá a máa wá kọ ebè a máa kọ ebè àwọn olórí burúkú Fúlàní kan wá dé wá jẹ oko yẹn àdán sọ pé ṣé lè nọ́mà ṣó nọ́mà kí àwọn àgbẹ̀ ṣe wàhálà káwọn kan wá jẹ́ a lè ṣe kankan fún wọn
so ṣé bá ṣe máa wò nìyẹn ẹ lè lọ sóko economy zero kò sí nothing kankan ò ṣiṣẹ́ gbogbo ẹ̀ rí bala gbolo orí gbàlọ́ olúgbòsò anoda ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká béèrè fẹ́tọ̀ wa kí lẹ̀tọ́ náà self determination kí ló ń pè bẹ́ẹ̀ kájọ máa ṣèjọba ara wa bọ̀ ilé ìtajọ́ ń ṣe ń kọ́ bọ̀ kò work now ilé ìtajọ́ ń ṣe kò mú result jáde láti 64 years military fi jalè títí gbogbo wọn fi jalè ẹni tó fi tiẹ̀ jalè wọ́n fi jalè wọ́n fi jalè kò ṣiṣẹ́ a ní kò work wọ́n ní ó sì likely pé ó máa work irọ́ o kò lè work o ẹ máa pín kan fúlì yín pé ó máa work o irọ́ ló wà ń bẹ̀ o kò lè work àwọn náà sì máa padà work Koiki Nàìjíríà sì máa padà ṣiṣẹ́ o ẹ̀yin dẹ̀lẹ̀ ń rò bẹ́ẹ̀ o ìyẹn wá ń fà wá ní concern pé kí lẹ́mìí kò ṣe máa work níjọ́ wo ló fẹ́ work lọ́dún wo ló fẹ́ work láago mélòó kí la máa ṣe tó máa fi work kò sẹ́ni kankan tó fún wa ní answer kódà everybody wá parọ́ Nàìjíríà wá di country tó yẹ pé Nàìjíríà gan òye rẹ̀ mọ́ kò yé anybody mọ́ àtọmọdé o àtàgbàlagbà o nobody understand what is going on again kò sẹ́ni kankan tó ní any understanding in tó ń ṣẹlẹ̀ so àwa ló dà mọ́ ń bọ̀. so àwa ló dà ẹ ṣe jẹ́ ká review if this country is truly going to work because country tó bá fẹ́ work ó gbọ́dọ̀ ní àwọn ètò tó máa ṣe ó gbọ́dọ̀ ní process a gbọ́dọ̀ kọ́kọ́ lè identify as a country because I think pé ní Nigeria is a country oh yes because n tó sọ fún wa nìyẹn àmọ́ tẹ́lẹ̀ ṣe tá bá mọ̀ pé kò ń ṣe Nigeria gbogbo wa máa wá accept ẹ̀ ni ṣe nígbà tí wọ́n amalgamate ṣe wọ́n consult gbogbo wa náà Britain ṣe tó wù wọ́n kọ́ decide níjọ́ kan ní 1914 January 1st wọ́n kọ́ amalgamate ìlú yẹn wọ́n kọ́ put everybody together adẹ̀sọ́ pé dá this is not right and this is not the process factory òní gbogbo bíbá ẹni sìn oríṣiríṣi production factory oríṣiríṣi and any other exit left then at the roundabout take the first exit on a 1096 towards St. Ives kò jẹ́ kó rí báyìí kò ń ṣe bí ó ṣe jẹ́ kó rí leléyìí ẹ̀yin èèyàn wọ ẹ jẹ́ ká kígbe síta ẹ jẹ́ apariwo ẹ jẹ́ àṣẹ rálì ẹ jẹ́ àwọn nírọ́ àwọn òmùgọ̀ kan ní àwọn ti gba country ṣẹ́rí farm ní gbogbo bíbá ẹni sìn farm. At the roundabout take the first exit on a 1096 towards St. Ives. Àwọn nínú everything will be fine. The country is there. The country is going to work. Okay. Country yóò mà ní wọ́ọ̀kì. Àwọn bàbá kan nínú àwọn bàbá in 1.2 miles. Àwọn bàbá tó ti pé 70 years old. Wọ́n sì sọ fáwọn pé Nàìjíríà máa work. Àwa 40 something years old. Kí bàbá 70 máa sọ fún wa pé Nàìjíríà máa work. Ṣé ẹ rí pé àwọn bàbá yẹn yẹ kí wọ́n dá sídìí sí wọn lára kọ́kú dànù. Torí ìwúlò wọn láyé kò necessary mọ́. Wind turbine ní in tó ń lọ lókè yẹn. Láti fi generate electricity. Ṣé wà níbi jágbájágbá jógbójógbó àní kò máa jẹ́ kí nǹkan rí báyìí ẹ má yẹ kí
gbogbo ẹ̀rí báyìí àwọn nínú Koiki gbogbo ẹ̀ sì máa ṣiṣẹ́ àwọn ilé nísìn gbogbo wọn páàkì báyìí nísìn olúkálukú wọn máa ṣe kíni àwọn tó ń ṣe káńsù kan lélẹ̀ nísìn máa fi wọ̀nyí mú bọ̀ ìfẹ́ kẹ́ wo council truck àwọn Octindensha council ṣùgbọ́n ṣe wà ní sìn lukaluku ló ní role ẹ̀ tó ń play ilé náà fi park ó rí mi already kò lè jẹ́ pé wọ́n rí mọ́tò tèmi náà park wọ́n ra jíjẹ múmu olúkálukú á jókòó á relax bó ṣe láti rí gangan náà ni ẹ̀rù gbọ́dọ̀ máa bá anybody but unfortunately we are living in a country in Nigeria tí kò ní any value kankan kò sí value kankan tó ń ṣiṣẹ́ fún ju pé irọ́ àti crime against humanity òun ní Nigeria tó bá sọ pé ìlú tí kò nífẹ̀ẹ́ aráàlú country yẹn because the politicians wọ́n mọ tán ṣe they are criminal ni politician so politician ò gbàdúrà pé kí intern fẹ́ yìí kó bọ́ sí because wọ́n mọ̀ pé tó bá ti bọ́ sí a máa question wọn and they don't want you to question them so wọ́n máa náà ń ṣe constituency project ṣé council ló yẹ kó máa ṣe constituency project àbí senator ọmọ Nàìjíríà wọ́n ti gbé gbogbo wa ní gógó ìlú yẹn ti gbé gbogbo wa ní kí ni mo sọ ó ti gbé gbogbo wa ní gógó 419 country àwọn truck bí tí gbogbo wọn ti máa ń relax ẹ̀rọ àgbẹ̀ bíi pointer wọn ní bíbá ẹ̀rọ ṣe ń wọlé tó ń jáde. Gbọ́ ilé náà mú bọ̀ èmi mọ̀ pé Ọlọ́run á kó wa yọ nínú ìdààmú tí a wà náà so èmi mọ̀ yẹn dájúdájú ojú ló pẹ́ sí. Oṣù kẹwàá sẹ́fẹ̀ gbọ́. Ọjọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún. Olóyè Sunday. Ajáṣọlá Àdìsá. Ọmọ Adéyẹmọ. AKA Ìgbòho Òòṣà. Nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Ìfẹ́lọ́dún àpapọ̀ Yorùbá lágbàáyé. Lábẹ́ ààrẹ wa. Ọmọọba Adébáyọ̀ Fáládé. Ti gbákejì ààrẹ. Mákindé Ìkíàdùnbí. Kentos. ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì. Níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn. Mágbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí. Pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho. Bákan náà làwọn ọmọ gba ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá àti bàbá Adésọjí Tàlàbí àwòrò ṣàṣà eégún mọ̀gájí nílùú London láti wá sí àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà yóò wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179 to 199 Holland Park Avenue London W11 4UL United Kingdom bẹ̀rẹ̀ látago méjì ìrọ̀lẹ́ ilẹ̀lẹ́dàgọ́ méjìlá òru bákan náà láti kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ kejìlá oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kejì dínà pẹ̀lú Ìgbòho léyìí tó Ọláyọmí Kóìkì àti bàbá wa Gbẹ̀dú mọ ṣàkóso ẹ̀ lọ́kàn ọ̀jọ̀kan àwọn àlàkálẹ̀ ìrọ̀rùn bàbá ṣe ìlànà lọ́dúnrún bọ́ọ̀s gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford títí tí ìwọ́de fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàdínlá pẹ̀lú Ìgbòho láwọn ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́dúnrún ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkì lórí +447 594 050 979 Kẹ́hìndé Ìkíàdùnbí lórí +447 570 320 030 Ṣọlá Kòkòtọ̀kù lórí +353 863 375 537 bákan náà ní ẹ lè kàn sí Tóyìn Ọláoyè lórí +447 896 018
764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá YSDN pẹ̀lú Yorùbá World Media Home and Diaspora àti gbogbo ìkànnì mìíràn tó ń sọ̀rọ̀ sókè fún jàǹgbára ọmọ Yorùbá. Àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dọ̀ àpapọ̀ ọmọ Yorùbá ṣe kí ọmọ aládìkó wípé ẹkú ọdún ẹkú ìyẹ̀dún a sì ń ṣàmọ́dún aṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayàtọ̀mọ́. Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo kí gbogbo alẹ́ nǹkan sí i, mo kí ẹ easy brother mi ṣàlàfíà àkópalẹ̀mọ́ láàbá mọ́jọ́rò àníṣe lásán. Mo kí wa pé àkó bó ṣe ń lọ. Mo kí ẹ brother mi Gani. Bàbá mi Waris Jinodun, mo rí yín bẹ́ẹ̀. Àdúrà ni mò ń gbà nísìn pé kí Fúlàní má tẹ̀ jólú ẹ̀gbẹ́ báyìí nísìn pẹ̀lú ibi tí mo wá páàkì sí a má tẹ̀ lọ jólú ẹ̀gbẹ́ kí má máa ní kọ́ bá mi wá ransom tẹ̀ máa sọ fún Fúlàní lo glasses mi. Bẹ́ẹ̀ ni ó wà important ká jáde fún rally Lagos for show. Wọ́n níyàn kan fi pa ní àjà lánàá ó fokùn sí rẹ̀ lọ́rùn lọ́run kó ṣàánú. Bẹ́ẹ̀ ni Tinubu ó ti ra Yakubu Mahmood INEC yẹn 419 ní iléeṣẹ́ burúkú ni. Mo kí àmì Sarah Oyèlọ́wọ̀ ẹ ṣé gan ni mo drama. Mo kí àmì Victoria Bọ́lá Jọlásùn ẹ ṣé gan ni Yorùbá Nation òun nìkan lọ́nà àbáyọ. JP Olúdáre mo kí brother mi. Ìyàwó Edena Dino mo kí yín. Ìyá mi Esther Adépéjú rather mo kí yín mà. Brother mi Joseph wọ́n ní Yorùbá Nation òun nìkan lọ́nà àbáyọ lọ́wọ́ yìí o. Anybody tó bá ń polongo anything fún yín nísìn irọ́ ló ń pa fún yín. Kò sẹ́nìtìn tó lè fix tó lè rectify problem Nigeria. Kò sí nǹkankan tó lè rectify ẹ̀. The end Nigeria ni gbogbo àwa yìí. So the best ẹ má bínú mo fẹ́ connect hotspot mi so mo máa come off briefly but máa padà wá mọ̀ ń bọ̀. Salaam alaikum Ali Farouk Istijaba àdúrà wa máa gbà mò ń bọ̀. Ẹ jẹ́ n sáré connect àwọn phones tó kù mò ń bọ̀. Ọwọ́ wàláì Nigeria fúnra rẹ̀ gan need help tó pọ̀. Ó need ọ̀pọ̀lọpọ̀ help. Òun yẹn affect me by gan. Wọ́n like ibi tí mo park sí. Ǹdẹ̀ lè má lọ rí another park níwájú so yá kí n tẹ̀síwájú díẹ̀ sí. Kí n lọ wọ another spot. Òun yẹn reflect too much sí mi níbí wa. So ẹ jẹ́ kí n play Janet ká wá tẹ̀síwájú díẹ̀ máa lọ park síbòmí. A sọ̀rọ̀ fún bí 30 minutes. A ti ṣe 30 minutes already. Ẹ bá mi share program yìí náà. Ẹ bá wa share. Ọlọ́run mú adélẹ̀ lérí. Táwọn olóṣèlú àdúrà àwọn olóṣèlú nísìnyí pé ká má pariwo Yorùbá Nation mọ́. Wọ́n fẹ́ ká lọ máa pariwo nǹkan míì. Confuse everybody. Nǹkan yẹn kan tó yẹ kí gbogbo Yorùbá máa pariwo nísìnyí bá ṣe máa kúrò ní Nàìjíríà. So I'm gonna turn my Al Farouk mo kí ẹ bẹ́ẹ̀ ṣe gan ni kò ní bàjẹ́ fún brother mi Istijaba àdúrà wa máa gbà. So ẹ jẹ́ n turn camera mi again síwájú. So we move away from here and then ẹ máa gbádùn eléyìí lọ́mọ ń bọ̀. Gbogbo àwọn òṣìṣẹ́ láwọn eléyìí o. Gbogbo àwọn ilé òṣìṣẹ́ ni wọ́n. Ọkọ̀ àwọn ọmọ ayò náà ni abúlé ilé iṣẹ́ ládùúgbò wa.
tó fi dé mi mo lè ta lákàpẹ́ ìkiri tí mo bá wà mo lè fọwọ́ sọ̀rọ̀ pé òun tó lu àṣà mi. Kò sí kan ló gbà níwájú mi. Aston Martin. Ọmọ Fúlàní náà lọ jí ẹ̀gbẹ́ nígbà yìí o. Ọba yẹn sọ fún Fúlàní tó máa jí ẹ̀gbẹ́ nígbà yìí o. Akọni nínú ìyàwó ẹgbẹ́ gbòòrò Sunday mi. Akọni tó jọ nílé wọn ló gbá ní sílẹ̀ lójú ogun. Òun ló ń gbẹ̀dá lágbára. Ọmọ ẹwẹ́ tó mọ̀ kò mú olóògùn tó ń jẹ. Níwọ̀n bá yóò ṣe níwájú ìlú. Ojú tó ti rógun tó dẹ̀tù ti lọ́sàárì. Àfiwé ti ẹ̀ tó ń wò lóye sílẹ̀. Bàbá mi fọ́dà fọ́ ọmọ ẹ̀ tó bá bí. Ìmú kan ogun kó tó lè ṣẹ́rí ogun. Fúnra lọ́lọ́run ló dẹ̀ ṣe lákọ̀ọ́rí. Kò lẹ̀ sí lówó fi mú tún léèyàn ṣe. Ìṣesí ẹbí takọni náà rí. Olóyèrè èèyàn ní Sunday kò. Akọni Olúwa gbogbo lẹ̀ Yorùbá. Akọni Olúwa gbogbo lẹ̀ Yorùbá. Akọni Olúwa gbogbo lẹ̀ Yorùbá. Ọmọ ńlá mo gbé mú Sunday kò. Ìgbòho ṣá. Owó bàbá dání. Bóyá tí mo bá ní kòkó sá, ẹ̀sọ́ kò fún ewu. Ọmọ májá sọlá, ìjàgbá ìrọ̀rùn tó ń bá ní ìjàgbá ní rẹ̀wọ̀n. Kì í sábò mú mojogun ẹ̀tọ́. Àlẹ́ má pè mí kó bá jogun tí yóò tọ́. Ẹ pé kò ó Sunday mi. Ẹ pé kò ó Sunday mi o. Agbókun má ti di akọni nínú ìyàwó. Ẹ pé kò ó Sunday mi. Akọni tó yọ ilé wu tó gba ní sílẹ̀ lójú ogun. Ọmọ lápẹ̀ lágbára. Ọmọ ewé tó mọ̀ kò mú olóògùn tó ń jẹ. Níwọ̀n bá yóò ṣe níwájú ìlú. Mo bá ní kòkó sá, ẹ sọ fún òfin ogun. Ọmọ májá sọlá, ìjàgbá ìrọ̀rùn tó ń bá ní ìjàgbá ní rẹ̀wọ̀n. Kì í sábò mú mojogun ẹ̀tọ́. Àlẹ́ má pè mí kó bá jogun tí yóò tọ́. Èyí náà kò mọ̀ tán fi sọ pé kò dá. Yóò dá lọ́dọ̀ yìí lọ́dọ̀ sí wa ìjọyọ̀. Ẹlẹ́dẹ̀ Olúwa ló bá wa mú Sunday wá. Pẹ̀lú ààrẹ Gàníyà Láàsì. Ọ̀rọ̀ mi yàn lónú ìyẹn lájúlé náà. Ọ̀run mi là ló ra Yorùbá lójú. Àwọn aládé Yorùbá tí wọ́n ti kú tán ti lọ. Ẹ̀ẹ́dẹ̀ òkú látàná títí lèmi. Àbọ̀sà àwọn akọni nílẹ̀ yìí. Fọ́lọ́run ọmọ Yorùbá. Lálẹ́ bọ́ kúrò lóko àwọn ẹrú. Àwarawa la máa gbára sílẹ̀ o. Lọ́ra sọ sílẹ̀ dẹ́gbẹ́ Abíọ́lá. Sunday kò máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí. Ọkùnrin tó kù lé láyé pé lákọ̀ọ́ni. Sunday kò máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí. Àwọn orin tó kù lé láyé pé lákọ̀ọ́ni. Pòfẹ́sọ̀ Bánjí tó jẹ́ Akíntóyè o. Májọ̀ má mi kọ̀ máa ṣe bó ṣe ṣe lọ. Akọni èèyàn ọmọ adé ẹ̀ mọ́. Sunday kò máa ṣe bó ṣe ṣe lọ. Ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí rẹ̀. Àwọn orin tó kù lé láyé pé lákọ̀ọ́ni. Bóyá kéré o. Bóyá kéré o. Ọmọ Yorùbá. Lépo sọ fún tòkó. Lájàgbọ́ kòrò fóun bẹ̀. Yorùbá jẹ́ kárólú o. Lálẹ́ bọ́ kúrò pẹ̀lú o. Gbogbo àwọn ọba Yorùbá. Bí wọ́n sọ bójú wa ti là. Gbogbo àwọn ọmọ Yorùbá o. Bí wọ́n sọ bójú wa ti là. Wọ́n ní Yorùbá mọ̀ ọ́ stand. In 500 feet, turn left. Then at the roundabout, turn left.
Watch out, accident reported ahead. Ìjẹta sí bí ó ní bó ṣe jẹ́.
Language now. Language now. Language now. Language now. Language now. Okay, Gugua, I say good morning, and let's have, a bit of, I think I have some few minutes. Kato fi bara wa engage láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìkànnì wa àti bí a ṣe máa ń ṣe. Àkọ́kọ́ tẹ́ máa darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí, òun ni wọ́n pè ní Koikimedia. Bóyá tí ìpàdé ẹ̀rí àkọ́kọ́ yín tí ẹ máa kọ́kọ́ pàdé wa lélẹ́yìí, bá wa gbé ọwọ́ lé share button yẹn. Ó wà very very important. Ẹ bá wa gbé ọwọ́ lé share button. Mo kí gbogbo ọmọ Yorùbá èyí tó ń bẹ nílé àti àwa tí a wà ní ìrìn àjò. K'Ọlọ́run kó túbọ̀ fi ààbò ẹ̀ kó fi ṣọ́ gbogbo wa ní gbogbo ibi tí a bá wà ní àgbáyé. We are all in different locations around the world. Níbi tí olúkálùkù wa ti ń try láti survive. And bẹ́ẹ̀ náà ṣe wà nílé tẹ́ fẹ́ survive, làwa náà wà ní abroad táwa náà fẹ́ survive. So survivor to the fittest ní gbogbo ọjọ́ wa. Ìlú kan kò sàn jura wọn lọ ni, depending on ibi tó bá wà. Tó bá wà ní the present day Nigeria, ìyà máa jẹ́ gan. Kò ṣe pé torí ò mọ̀ ṣe àbí torí pé ò ní làákàyè tó pọ̀. It is the system òun ló ń fà. Kódà tó bá wà ní abroad tún ju abroad lọ. Tó bá wà nírú abroad bí Europe, tọ́lọ́run bá tún wá bá yín ṣe tó bá jẹ́ pé UK lẹ wọlé sí, kò sí bí ó ṣe ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Mo kí Yoruba Space TV, ọwọ́ mi lókè, mo kí ẹ brother mi. Ọlọ́run bá dúró tiẹ̀, kò dẹ̀ kó náwó ọjọ́. Ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú gbogbo wa. Tó bá wà lọ wà ní UK, kódà tó bá tí níwèé, tó bá wà ní UK, ó ṣì wà 300 times ahead ju ẹni tó wà Nàìjíríà lọ. Mo kí ẹ̀gbọ́n mi, brother mi dáadáa, Sun Odu. Wọ́n ní Down syndrome survivor of the fittest. Òun ló ń pè abroad. Abroad dá gan. Ẹ má ìkẹ́ni kankan fún ní pé abroad ò dá. Ìta kan sọ ni pé it is high time
káwa náà ní abroad tiwa. Yẹmí Fátókí mo kí ẹ, bàbá mi Moses mo rí yín náà, mo kí brother mi Daniel Mayor. Ẹ jẹ́ ká crack on torí àsìkò. Mo kí ẹ lẹ́ẹ̀kan sí Yorùbá Space TV. Òkú gbìyànjú, ó dẹ̀ kú akíkanjú ọkùnrin. Torí kò easy kéèyàn try láti bring gbogbo information kó wá gbé wá síjú kan pé ó ṣeé ṣe kẹ́ má rí Koiki níbí báyìí. Ẹ lè rí lọ́dọ̀ wa náà, ó ṣeé ṣe kẹ́ má rí eléyìí. Èmi ò mọ bó ṣe ń ṣe ni. Ohun èmi náà kémi náà máa extract. But èyí tọ́lọ́run fi kẹ́ mi ni pé mo máa ń ka a lot of papers. Torí journalist ni mí. Paper tàná òun leléyìí. Paper tèmi òun leléyìí. Mo dẹ̀ máa ń follow ọ̀pọ̀lọpọ̀ news. Iṣẹ́ tí èmi yàn láyò nìyẹn. Ẹlòmíì mẹkáníìkì ni, ó mọ̀ pa mọ́tò, electric ni mọ́tò tí mo wà nú ẹ̀. Ó ti sọ fún mi nísìnyí pé torí mo ní 60% fully charged for now. Mo kàn fi ṣe àpèjúwe. Ó dà bẹ́ẹ̀. So that means pé ó ti wà confirm pé a máa ní mídíà wa tó ń bọ̀ láti ìlú kan tó ń pè ní Yorùbá Space TV. Àwọn náà ń bọ̀ wá darapọ̀ mọ́ wa. So torí mo sọ fún wọn pé a need gbogbo mídíà kó wá sí London. To èmi máa busy, máa take picture. Ká tó ẹ má bínú pa divert dẹ̀ torí brother mi tó confirm pé àwọn ti ra tíkẹ́ẹ̀tì wọn. Wọn ò ní sọ́ọ̀lù tó ti ń bọ̀. Bọ́lá bá mi ṣọ́ wọn dé. So ẹ jẹ́ ká sọ̀rọ̀ nírọ̀lẹ́. Ó important so that ká lè pè mí nírọ̀lẹ́ ká lè sọ̀rọ̀. Ọlọ́run bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ yín. Gbogbo ẹ̀yin tó kù náà tí ẹ ń rò pé ó yẹ kí n wà ní event tí Koiki ń sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ni ó wà important. Ẹ ṣé gan ni ẹ̀gbọ́n mi, ẹ̀yin ti sá lọ síbi tẹ́ ti lè fún wa lówó. Wọ́n ti fún mi ní super chat. Wọ́n dẹ̀ ní one Nigeria expecting hope. Ẹ jẹ́ n sáré kà. In a hopelessness. Thanks Koikimedia. In Nigeria we have a Pharaoh. We are waiting for Moses. Tinubu ni Pharaoh lọ́wọ́ yìí. Kò dẹ̀ sí nǹkan kan tó lè offer. Àti bẹ́ẹ̀ kò dá wa lóhùn. So now, no, kò ń ṣe Tesla. Renault ni mọ́tò yìí. Àwọn Tesla. Mo rí Tesla kan lẹ́ẹ̀kan. Mọ́tò tó wà lẹ́yìn mi nílé rí ni. Mọ́tò kan wà lẹ́yìn mi. Tesla nìyẹn. Tesla ni mọ́tò yẹn. Òun náà park. So but ilé tó wà tèmi ń drive yìí Renault ni. But òun ti sọ fún mi pé mo lè lọ ju 129 miles. In tó bá fẹ́ mú mi lọ ju 129 tí mo dẹ̀ máa tan AC, mo máa tan rédíò, mo gbọ́dọ̀ recharge. If not, ibi tó bá kú sí bẹ́ẹ̀ náà ló ṣe máa wà. Àfi tó bá recharge ẹ̀, àfi tó bá pe àwọn breakdown service. Ẹ jẹ́ ká wá mú lọ sọ́rọ̀ Nàìjíríà. Mo kí Ọlákúnlé. Ọlọ́run fún yín ṣe. Tesla yẹn wọ́n díẹ̀. Èmi tẹ àwọn ilé àgbẹ̀ tẹ ẹni tó bá lè ra mọ́tò ìlú yìí Ọlọ́run kúkú ṣe. Bó lè ra mọ́tò, o lè rent, o lè hire. Wọ́n dẹ̀ lè gbé fún ẹ kó lò fún temporary depending on in tó ń lò fún. So yes, a lot of people in UK are driving Tesla. So kódà analysis ti Vantage Paliki tó ṣe lánàá. Àwọn the brand vehicle Mercedes Germany, Mercedes BM, VW, they are losing a lot of sales because they compete with China in terms of electrical car. Ẹ jẹ́ wind down there, má bínú. So they compete with China because government to China subsidize the àrólé Odùduwà àmúkẹ́ ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ fún ẹ Ọlọ́run bá máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. So ẹ jẹ́ ká wá mú ọ̀rọ̀ battery mọ́tò an electric car ni mo wà nú ẹ̀ like I said. Ẹ jẹ́ ká mú lọ sí Nàìjíríà. Ǹjẹ́ ìbéèrè ni o, mò ń béèrè question ni o torí mo mọ̀ ẹ mọ̀ pé èmi ò dá kankan mọ̀. Ẹ̀yin tẹ́ wà lórí ètò lọ́lọ́run bá mi fún ní làákàyè tó pọ̀. Mo dẹ̀ ń ka comment mo kẹ́ kí gbogbo yín náà. Ǹjẹ́ a lè recharge battery Nàìjíríà kó restart rẹ̀ padà kó reboot? Because right now battery Nàìjíríà
ó ti drain pátápátá. Ta ló agree pẹ̀lú mi lórí yẹn pé battery Nigeria, battery tó ń run ní Nigeria bí battery mọ́tò ni. Mo ní tẹ́lẹ̀ tí mo wà nú ẹ̀ ó ní mo ní 60%, 100 ni mo fi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí, mo ti lo 40. Ṣé tó bá drain sí 60, ṣé mo lè drive mọ́tò yẹn? Then ǹjẹ́ battery cell Nigeria, battery ẹ̀ in tó ń control Nigeria, battery yẹn ǹjẹ́ a lè boot ẹ̀ padà kó ṣiṣẹ́ to the maximum expectation? Bàbá mi John Adéyanjú mo kí yín. Ògúnmọ́lá ní Nigerian battery don't drop to below 0 self. It is now on negative mode. Wàhálà wà o. Bàbá mi wà sí ọ̀nà ẹ̀kọ́ ètò. Bàbá mi Moses ní yes, it is true and it has drained since 1977. Okay, bí a nígbà tẹ́yìn mọ̀ pé ó ti drain nìyẹn. Yoruba Space TV ní wọ́n ti yọ battery Nigeria kúrò. Yoruba Space TV bó ni wọ́n tún já sí báyìí. A ní battery yẹn sì wà níbẹ̀. Ó kàn ti drain ni. Yoruba Space TV òun bá kúkú ní Koiki wọ́n ti yọ gbogbo battery lọ pátápátá. Now báwo la ṣe wá expect kí engine kó run? Because mọ́tò ìbò ṣe wà nísìn ó sì ń lo engine but kò kàn lo engine ní diesel, kò dẹ̀ lo diesel petrol, kò dẹ̀ ń ṣe hybrid, full electrical ni. Ìyẹn mọ́tò tí mo wà nú ẹ̀ kò dẹ̀ ń ṣe Tesla, it's just ordinary Renault. Mr. John ní it has drained beyond charge. So in tí gbogbo yín sọ fún mi láàárọ̀ yìí nísìn ni pé Dash Mayor ní never. So a lè charge battery Nigeria mọ́tò ẹ̀ ká charge ẹ̀ ìyẹn battery cell ẹ̀ ká kickstart again ká lè get a working kí refinery ṣiṣẹ́ kí economic drive on kí security. So gbogbo yín ẹ̀ ń sọ nísìn pé battery Nigeria ti drain. Ìyẹn kan sọ pé wọ́n ti yọ lọ. Ìyẹn mélòó ló agree pé a sì lè fix battery yẹn? Ìyá mi Bọ́sẹ̀dé Adéníkẹ́ mo kí yín. Gbogbo Amẹ́ríkà ẹ̀yin tí ń jí sáyé ẹ gbọ́dọ̀ dìde nísìn torí aago 11 ló lù lọ́dọ̀ tiwa, lọ́dọ̀ tí yín ẹ̀yin náà ti ń fẹ́ máa mú depending on state ẹ bá wà. Kí lẹ sọ mẹ́rin sà? Bàbá mi Ọmọdún ní good morning Mr. Koiki àti Bàbá Kítóyè all Yoruba Nation media for preparation of Chief Sunday Igboho birthday. Àdúpẹ́ fọ́lọ́run. Ìbéèrè tí mò ń béèrè àwọn èèyàn dá mi lóhùn. Àwọn èèyàn kí mi ni wọ́n dẹ̀ ń sọ pé a kú palẹ̀ mọ́. Mo ní Nàìjíríà battery tó fún wa láti 1960. Ṣé battery yẹn Ọláìdé Olúwo kò ń ṣe olówó Olúwo wọ́n ní the light no even dey to charge the battery sef. Bàbá mi Moses ni it is Yoruba and the Biafra nation only that can recharge it. Olakunle ni Nigerian battery is totally damaged and it cannot be fixed. Okay, ẹ jẹ́ ká tún lọ báyìí. Ṣé nígbà tí wọ́n ti jí battery mọ́tò Nigeria lọ, ṣé a lè bẹ̀ country míì kó fún wa ní battery ká wá gbé sínú ẹ̀ kó dẹ̀ tún ṣiṣẹ́? Ṣé a lè lo battery míì sínú ẹ̀? Because ẹ rántí pé country tó pọ̀ ló wà ní Nigeria. Ṣé battery Tesla a lè lò sínú mọ́tò yìí kó dẹ̀ down? Because expectation ẹ̀yin tẹ́ ń sọ pé Nigeria máa ṣiṣẹ́ òun la fi ń ṣe analysis yìí. Battery tó wà ní Nigeria battery kan ni ó wá connect ìlú tó pọ̀ sínú ẹ̀ ó wá ní friction báyìí. Mr. Solomon kí lẹ sọ sà? Any Mr. Koiki, the Nigerian battery is low to the point that you cannot be charging it. Oh my God! Àwọn èèyàn ti bínú tán láàárọ̀ yìí. Àwọn èèyàn ti yarí mọ́ mi lọ́wọ́ o. Àwọn èèyàn ti yarí mọ́ mi lọ́wọ́. Wọ́n ní Koiki gbogbo tó ń sọ yìí wò á máa nù ẹlẹ́gbàá láàárọ̀ yìí o. Báwo ló ṣe expect ká fix battery Nigeria? Kí lẹ sọ Mr. Smith? Mo tètè rí comment yẹn má bínú. Àwọn tẹ̀ ní fake battery lọ gbé sínú ẹ̀. Wọ́n ní battery tó gbé sínú ẹ̀ yẹn fake ni. Ìyẹn kan ni wọ́n ti jí battery lọ. Okay, a ti agree pé kò sí battery ní Nigeria, but mo wá ń bèrè nísìn pé ṣé a lè order kò ń ṣe mi o ká ní kí President Bola ti ẹ̀gbọ́n mi Yẹmí Fátókí láti Lẹ́kọ̀ọ́ kí lẹ́yìn sọ sà? Ẹni no battery in Nigeria. Nigeria gone is gone. Àwọn èèyàn ti bínú tán láàárọ̀ yìí o.
ṣé toró jẹ́ ní Friday tá máa lọ kí Jímọ̀ lè ṣe ń sọ báyìí. So intense sọ nísìn ni pé a lè rí battery kankan fi rectify problem Nigeria. Ẹ má disgrace mi na èèyàn mi. Ṣé kí n gbé lọ síwájú bí electric yẹn a máa lè recharge battery Nigeria. Kí ni ẹ sọ sà? Bàbá mi Suno do ni Nigeria battery is like cancer. It is incurable. Even the engine servers knock because they put too much salt inside the engine, oil and petrol tank. Solution is deamalgamation. Arole Dudu kí ló sọ? Only my brother traveled to Nigeria from US after 2 months. Ó ti delete kò jẹ́ kí n sáré kà. Kí ló ń delete fún kò jẹ́ kí n kà? Kí lẹ sọ? Wọ́n ní Ògún èṣù battery kẹ̀. So intense on nísìn ni pé a lè bẹ Tinubu because Tinubu no ma fix economy Nigeria. Ó no ma ṣe security Nigeria. So that means pé Tinubu fẹ́ bá wa ra battery kan wá láti ibì kan a kò gbé sínú Nigeria. A dẹ̀ máa roll, a máa function. Ṣé ó máa work bẹ́ẹ̀ àbí Tinubu kàn tán rẹ̀? Èmi ò mọ̀ ní o fẹ́yìn tẹ́ believe pé Tinubu ní kankan tó fẹ́ offer wa. Èmi question lèmi ń béèrè. Mo ní battery tó wà nú Nigeria, battery tó gbé sínú ẹ̀ láti 1960. Ìyàn kan ní wọ́n ti jí lọ, àwọn kan ní kò ṣe recharge. Now, ṣé rántí pé reason tó ṣe tètè drain òun ni pé ideology gbogbo àwa tá jọ ń lo battery yẹn ó yàtọ̀. Bí làákàyè mi ṣe ń sọ̀rọ̀ ni mo ṣe ń gbé kalẹ̀ o. Mo lè má perfect o. Ẹ̀yin ló comment kémi náà kájọ ka comment ara wa. Torí platform mẹ́rin láti stream lẹ́yìn àárọ̀ yìí. Now, ẹ rántí pé Yorùbá ní battery nínú ẹ̀, nínú ìtọ́ gbé fún wa. Igbo ní battery. Mo kí àwọn Koikimedia team. Nínú YouTube wa dúpẹ́ pé àtúrà àwọn tó bá wa subscribe tó pọ̀. Over 600 people. Kò fún wa lówó Koikimedia YouTube yẹn. Owó kankan lórí ẹ̀ látọdún méjì o. But ìyàn lé wa kúrò lórí social media. Àwọn tó wa gan tó yẹ pé subscriber àwọn kò ju 1,000 lọ. Wọ́n ní advert, ó dẹ̀ ní revenue tán fún wọn, owó kan dẹ̀ kéré, but àwa dúpẹ́ pé ẹ̀yin èèyàn wa ẹ̀ ń support wa, backup channel wa tó ń kàn tètè fún wa ní pé kẹ́ lè máa fún wa ní support, kò dàbí pé kí Koikimedia gangan kó máa run advert nínú ẹ̀, báwọn tó kù náà ṣe ń jẹun nínú YouTube, Ronaldo gan ti ní ṣe 17 àbí kíní kan billion followers ní gbogbo platform ẹ̀, kọ́lọ́n kó jẹ́ kí àwa náà tó bẹ́ẹ̀ ká jù bẹ́ẹ̀ lọ. Ìbéèrè tá ń béèrè ní àárọ̀ yìí, battery tó gbé fún Nigeria ó connect Igbo nínú ẹ̀, ó connect Hausa, ó connect Yorùbá, àwa the major group nìyẹn, the major ethnic indigenous, kì í ṣe tribe, mọ́ra wa rí, ìyàn kankan nù wọ̀ mọ́ra wa rí, bẹ́lẹ̀ dá wa ṣe dá wa ó yàtọ̀ sí bó ṣe dá Igbo àti Hausa, èèyàn làwọn náà, Elédùmarè dá wọn ní dídá tiwọn, àmọ́ dá wa ní dídá pé kí a ní làákàyè, kí a dẹ̀ gbọ́n, kí a má dẹ̀ tòṣì, ká má jìyà láyé wa tí ọlọ́jọ́ máa fi dé tó máa fi mú wa padà lọ. Ó bá wa lọ seven, ó bá lọ Hellfire, ó bá lọ síbikíbi tó bá wọ̀n, depending on your faith. Àmọ́ battery tí Nàìjíríà fi operate fún 64 years, ó wá tún connect àwọn other indigenous kékèké, ó wá kó gbogbo ìlú yẹn wọ́n gbé lórí battery ẹyọ kan. Àwa ń pray lórí battery yẹn pé Ọlọ́run má jẹ́ kí battery kó drain, Ọlọ́run jọ̀ọ́ abẹ́ni jẹ́ kí Nàìjíríà kó dùn, Ọlọ́run jọ̀ọ́ lágbára fatia, lágbára kúlú aláò, lágbára kúnkúṣì, lágbára àwọn rúmọlẹ̀, gbogbo wa ń pray lórí battery yẹn. Battery yẹn wá ní prayer tó ń pray lórí battery kò lè abájọ tí bàbá wa Ezekiel, prophet Ezekiel ṣe sọ pé àsíá Nàìjíríà ti pín sí mẹ́ta. From the spiritual realm, Nigeria is dead. Kò sádúrà kankan tẹ́ fẹ́ gbà lórí Nigeria tó máa ṣiṣẹ́. Mr. Olúwatóyìn kí lẹ sọ sà? Ẹni Mr. Koiki, it has spoiled already, no remedy. Pé battery yẹn ló ń sọ̀rọ̀ pé solution ni pé kí gbogbo country tó wà nú ẹ̀ kó pull out, ká wá lọ re-engineer battery míì sí àwọn ìlú yẹn tó ń pè ní Yorùbá nation. Ká gbé battery míì sí kí gbogbo nǹkan lè máa ṣiṣẹ́, kí a lè dára wa mọ̀, kí a lè mú bí Koiki bá ṣẹ̀ nínú Yorùbá nation ó gbọ́dọ̀ lọ sí prison. Bẹ́ẹ̀ ni bó ṣe láti rí nìyẹn. Bí government wa bá ṣẹ̀ wọ́n gbọ́dọ̀ resign lẹ́sẹ̀kẹsẹ̀. Need the story, need the apology, resign. Now àrólé kí ló sọ, oní ẹ̀gbọ́n ẹ brother ẹ travel lọ sí Nàìjíríà lẹ́yìn oṣù méjì
tó padà sí America, he didn't push his car to drive in Nigeria. If you leave a car for a week without drive, you need to push it to start. Ìyẹn ní Nigeria. And Nigeria là ń sọ nísìn, the whole country. Mo ní ṣé a lè lo battery mi ká gbé sínú ẹ̀ kó ṣiṣẹ́. Àwọn èèyàn ní kò possible. Now, kí la wá ń try láti rectify battery tó ti dead. Àwọn kan tẹ̀ ní wọ́n ti jí battery yẹn lọ. Ẹ wá fẹ́ lo battery mọ́tò tó ń lo BM. Because gbogbo mọ́tò nísìn, wọ́n ti ní electric one. Kódà àwọn Mercedes kan wà. Ìkíní kan ló ń pè, mo máa ń rí wọn lójú títì. Very beautiful. Mo ò lè gbé battery Mercedes kí n jù sínú BM kó ṣiṣẹ́. Kò possible. Why ta wá ń force ara wa sínú battery kan tí wọ́n náà ti jí lọ? Àwọn kan ní wọ́n jí lọ. Easy Azeez Bade ṣeré ní Koiki ọmọ, battery yẹn ti dead pátápátá. Tí battery Nigeria yẹn bá ti dead, kí wá ní ìgbìyànjú tiwa nísìn? Ó ní pé ká púùlù connector tiwa. Ẹ mọ̀ pé connector wa yẹn òun ni border. Mo dẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó bá ní làákàyè. So ẹ jẹ́ mú cable jáde. Now ṣẹ́rí kínní ìwò méjì ló ní. Ó ń charge normal iPhone, ó dẹ̀ ń charge normal àwọn USB. Mo kàn connect wọn mọ́ kínní. Tí bá tún wá fẹ́ wò, now eléyìí tẹ̀ tí wá da, ẹ jẹ́ ká fẹ́ lè ṣàpèjúwe. Ta lórí tí mo fi wọ̀n yìí mẹ́rin ni. Ìwò mẹ́rin ló ní, USB mẹ́rin, 1 2 3 4 mẹ́rin 1 2 3 4. So battery Nigeria wọ́n connect ìlú mẹ́rin sínú ẹ̀. Àpèjúwe ni ojú mẹ́rin lọ. Yoruba, Igbo, mo kí Grandma Jọkẹ́ Bọ́dúnrìn, ẹ káàbọ̀ mà. Akọ́lá Jímọ̀ ẹni aṣọ́pọ̀lọpọ̀ ẹ̀. Bishop Adesina kò ní bàjẹ́ fún ẹ láíláí. Ọlábàndúró tiẹ̀. 31 amps ní gbogbo kínní. Ṣé ti bá gbé in tó le ju 31 sínú ẹ̀ kí lẹ rò kó máa ṣẹlẹ̀? Ẹ lè má rí dáadáa bí a kì í tàn kámẹ́rà kẹrí. Intan wò yìí ṣe rí nísìn. Ẹ má bínú pé òun reflex ojú yín. Ṣe rí pé ọ̀nà mẹ́rin ni. Èyí tó kù náà ẹ jẹ́ n gbójú mi padà wá báyìí. A gbọ́dọ̀ ṣàlàyé fáwọn èèyàn wa torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyá àwọn èèyàn wa. Ṣé gbogbo iná rí? Ọ̀nà mẹ́rin ni òun lélẹ́yìí. Ṣe rí? Wọ́n dẹ̀ ti wọ́n ní mi pé irọ́ ọkùnrin ṣe 31 wọ́n ní mo gbọ́dọ̀ connect tó bá ti ju 3.1 amp. Now, àwa connect ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú Nigeria. Inú ẹ̀ corruption, inú ẹ̀ terrorist, inú ẹ̀ àwọn olè politician. Àwa fẹ́ jẹ́ kó ṣiṣẹ́. Àwa plug kìíní sínú ibi tó yẹ ká plug ẹ̀ sí. Àwa expect pé kó fún wa ní result. Àrólé ní we need to recycle the car àti battery. Àrólé tuntun ìyẹn ti dá wàhálà lẹ́ o. Battery nìkan la ṣe ń sọ̀rọ̀ lé lórí. Òun ní ká kúkú recycle mọ́tò yẹn. So that means pé ká recycle Nigeria kí a lè allow nations. In tó máa wá ṣẹlẹ̀ ni pé ṣe wá rí àwọn country tó máa jáde nínú Nigeria yẹn. Olúkálukú á wá lọ máa operate lórí battery ẹyọ kan. A nílò the same battery mọ́. A sì lè wá ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ pé as an example nísìn gbogbo cable yìí nísìn mẹ́ta ni bẹ́ ṣe ń rí. Ẹnu eléyìí kìn nìkan ló dágba, eléyìí ò dọ́gba. Àwọn ti iPhone lélẹ̀. Now, àwa fẹ́ operate on this cable. Igbo náà fẹ́ operate on this cable. Hausa náà fẹ́ operate on this cable. Àwa jọ wà nínú one country. Àwa ń tìbọ̀ ó yẹ ọmọ ìsàlẹ̀ tó máa ń tìbọ̀ yẹn. Tó bá perfect ẹ̀ dáadáa kò ní wọlé o. Ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀. O gbọ́dọ̀ make sure pé ibi tó fẹ́ gbá góòlù yẹn sí ó wọlé dáadáa. Torí tó bá gadget ẹ̀ dáadáa wàá kọ́ máa ṣeré lókè ẹ̀ nìkan. Àwa ń tẹ̀ tí kíní yẹn bọ̀ báyìí. Ṣé mọ̀ pé nínú mẹ́ta yìí ṣe fi pé mẹ́tẹ̀ẹ̀ta máa wọnú kíní. Ẹ rántí pé USB eléyìí ò kìí ṣe USB. Ṣé ti bá fi eléyìí sínú bíbà ṣó máa ṣiṣẹ́? Eléyìí tó jẹ́ ti iPhone yìí ṣé ti bá fi sínú bíbà tó jẹ́ USB ṣó máa ṣiṣẹ́ even though pé kò ń ṣe USB? Ẹ bá mi dá mi lóhùn. Àwa ń fọ́ọ̀sì Haúsá tí Fúlàní ti overthrow ni wọn. Àwa ní kájọ ṣiṣẹ́ papọ̀. Wọ́n wá àwọn hang torí pé Britain jẹ́ ká mọ̀ pé ní 1914 in ti Haúsá tí wọ́n fi join wọn papọ̀ ni pé deficit ni wọ́n mú kankan wá fún Britain. Britain lèmi náà wà lẹ́nu nísìn.
so Britain wá wò pé ẹni sùúrù náà ṣèbí surplus wà wọ́n wá ń béèrè pé níbo ni surplus yẹn wà àwa ni gold Ọlọ́run máa jẹ́ ká jẹ́ gold títí láyé ni wọ́n wá rí pé gold yẹn gangan ni surplus àwọn Igbo náà fún wọn ní kankan bọ̀ kò dàbí àwa surplus pọ̀ lọ́dọ̀ tiwa wọ́n wá ní òkè ní tẹ́ máa ṣe ni pé ẹ hang àwọn Haúsá yẹn ẹ kọ̀ rọra connect wọn ẹ mọ̀ pé kò lè wọlé bọ̀ ẹ kọ̀ rọra gbèsè ẹgbẹ́ kẹ́ máa fi deceive àwọn Yorùbá àti Igbo pé wọ́n ń ṣiṣẹ́ owó tó wá ń pa lẹ́kọ̀ọ́ wọ́n ń gbé lọ sí north àwọn wá ń lo sharia wọ́n ń lo sharia law ọmọ Yorùbá tó bá fẹ́ wá lọ dá iléeṣẹ́ sílẹ̀ lọ́hùn wọ́n wá ní o lè ṣiṣẹ́ alcohol ní bíbá yo but owó alcohol a lè gbà lọ́wọ́ ẹ through Lagos State ó dà pé ọ̀rọ̀ tí mo sọ kò yé yín ṣé ó ti sún yín àbí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù àbí mo ti wà too fast bí a kì í tún start again USB méjì lélẹ̀ Igbo ní funfun àwa ní gold Yorùbá Haúsá lélẹ̀ àwa connect ẹ̀ mọ́ in tó jẹ́ USB ṣé mọ̀ pé for it to work tí bá fẹ́ lè sí nísìn ìgbàgà ṣẹ̀rípò dúró tí bá fẹ́ lè sí ìgbàgà ṣẹ̀rípò dúró now mo wá fẹ́ fi eléyìí náà sí eléyìí ò wá wọlé àwa áǹgẹ̀ ayé wa sínú Nàìjíríà láti 64 years because eléyìí wá fún wa ní confusion ìyẹn àwọn north because confusionist ni wọ́n ọ̀dà kankan mọ̀ ẹ mọ̀ why torí Britain sọ fún wọn pé ẹ̀yin ẹ ṣáà make sure pé military ní kẹ́dìmú ẹ jẹ́ káwọn tó kù máa kàwé kọ́ lọ máa gba PhD kọ́ lọ máa gba kinní kan but in tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ẹ ṣáà hang mọ́ bẹ́ẹ̀ ẹ má kúrò níbẹ̀ o because tẹ́ bá ti kúrò níbẹ̀ ìyà máa jẹ yín àwa tó kù wá ń pa àwa wò pé kí ló ń dá wa dúró náà àṣé connector tí wọ́n connect mọ́ Nàìjíríà tó jẹ́ north yẹn fake ni kò ń ṣe USB but in tó ṣe ni pé nígbà tó gbé sí wọ́n wá fi aṣọ bò ó àwọn bàbá wó lọ́wọ́ wọn wò pé kí ló dé tí àwọn àlìmájìrì ṣe pọ̀ ní bíbà ẹ mọ̀ kó sì kọ ẹyọ kan yẹn ìyẹn dàbí àwọn Britain ló control yẹn even though pé ìlú kan tún nìyẹn nínú Nàìjíríà but Britain ló dì yẹn mú wọ́n tẹ̀ jẹ́ káwọn yẹn gbérí rárá wọ́n wá ní àwọn Yorùbá yìí ti smart jù àwọn Igbo yẹn náà ti smart jù ẹ má jẹ́ kó lọ now kí la máa wá ṣé a fẹ́ maintain lane wa ni àbí a fẹ́ pull out now ká pull out nísìn àwọn Yorùbá ní no ẹ má jẹ́ ká pull out o but connector kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó ń fún wa ní problem kò jẹ́ ká rí ayé gbé connector kan fún wa ní problem àwa mẹ́ta nínú mẹ́tẹ̀ẹ̀ta méjì wọnú ẹ̀ dáadáa ìkan wọlé ṣe ló kọ̀ hang ọ̀ràn títí wọn náà tó bá ti lọ wọ móòlù ẹ̀ tó fi sanwó wà kọ̀ hang àwa hang láti 64 years for 64 years àwa hang ẹ̀ àwa aráṣírí yẹn so nígbà tó wá di bí 4 years ago bàbá Akíntóyè wá jáde pé ìdí tẹ́yìn ò ṣe mọ̀ ni pé àwa ti ráṣírí yẹn amalgamation yẹn a gbọ́dọ̀ unplug ẹ̀ tá a bá ti unplug amalgamation yẹn tí gbogbo wa sì wà nínú that same amalgamation torí pé ṣètìrí pé lè nísìn ó look like pé ó plug bọ́ kò ṣiṣẹ́ cable yẹn dead ni completely dead but wọ́n wá ń deceive gbogbo wa pé gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ whereas nínú cable mẹ́ta méjì péré nìkan ló function which is ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Igbo ilẹ̀ Haúsá kò function because Britain parọ́ ní 1959 wọ́n kọ́kọ́ fún wọn ní the biggest censor wọ́n wá tó wá rígi election tó jẹ́ kó favour gbogbo wa Britain rígẹ̀ wọ́n rígẹ̀ against àwa tó kù àwa wò pé ó dáa since tí gbogbo kìíní yóò work ṣe jẹ́ ká yọ gbogbo wèrè dànù but àti yọ wèrè yẹn nísìn òun ló ń dá wà lálẹ́ Koiki ẹ má jẹ́ ká kọ̀ gbọ́n yọ bẹ́ẹ̀ yẹn a máa ṣe díẹ̀díẹ̀ ní because tá a bá gbọ́n yọ bẹ́ẹ̀ yẹn tá a gbọ́n yọ bẹ́ẹ̀ yẹn ó máa dá crisis sílẹ̀ a ní kíní yóò ṣiṣẹ́ in tó ṣiṣẹ́ ó gbọ́dọ̀ dá crisis sílẹ̀ because ó ti ní internal problem òun ni battery yẹn ó kàn lọ gbìgì tá a bá jù sí báyìí
Tinubu tó fẹ́ fix battery yẹn nísìn ó kàn sáré bí ẹṣọ oníwòlímọ̀ ní bá time waster ní bàbá yẹn bá time waster ní Tinubu yẹn time waster burúkú ni ó ń fi tiẹ̀ ó fẹ́ fi delay ilé ayé tiwa bó ṣe wà yẹn nísìn àmọ́ true age bóun kó pé another 20 years lórí age ó ti fi tiẹ̀ ó fi kó bá wa torí pé ọ̀rọ̀ Nàìjíríà kọ́ ló yẹ kó fẹ́ ó ní no èmi ló kan bàbá mi ló kan ó wá fi orí burúkú tiẹ̀ ó fi kó bá gbogbo ọmọ Yorùbá báyìí nísìn ẹ wá rí bí gbogbo ọmọ Yorùbá ṣe ń tààrà tá à ń tòṣì I am not joking o ọmọ Yorùbá ń tààrà tó ń tòṣì àní lánàá ìkan ó fẹ́ mo ní sọ lóyìnbó ó fẹ́ páì wọ́n gbọ́dọ̀ gé okùn yẹn ni ó kù díẹ̀ ẹ̀mí ò bá kúrò lára ẹ̀ ọmọ Yorùbá ní àjà lánàá gbogbo ilẹ̀ ti rí fídíò yẹn àwọn kan wá ní no àìtí the stage tá a máa pín o ẹ jẹ́ ká tún ṣe restructure olè àwọn olè 419 restructure òfowó lẹ́ ń fẹ́ a ní country yẹn kò restructure ara ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká pull it out completely kólúkálukú máa lọ tabatẹ̀ wá fẹ́ wá wo ohun tó wà nínú battery yẹn àwa la máa wá decide bóyá battery yìí a sì lè lò tá a bá dẹ̀ lè lò a lọ rebuild a new country pẹ̀lú identity wa pẹ̀lú culture wa pẹ̀lú gbogbo ohun tó máa lè jẹ́ kí ilé ayé rọrùn fún wa torí pé ilé ayé tá à ń fẹ́ ṣebí kó rọrùn ni that is what we are looking for kí ni gbogbo wa wá nílé ayé yìí ká bímọ ká rọmọ lọ sí school ká dàgbà ká darúgbó ká lè rí tọ́jú nígbà tó lọ́jọ́ bá dẹ̀ dé ká kú sí ibi tí aṣọ wa wà ìyẹn mo ṣe sọ pé púpọ̀ náà àwọn politician ní kú síbi táṣọ yín wà ní kú síbi táṣọ yín wà pẹ̀lú gbogbo ìdààmú tẹ fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé tí a fi ń struggle káàkiri tá a fi ń wá jíjẹ múmu ẹlòmíì kò tẹ̀ jẹ́ kò ní any reason láti kúrò nu ìlú ẹ̀ ó wá dẹni tí ọkọ wà ní ọ̀nà tankara ẹlòmíì nísìn ìyàwó wà lọ́nà jàǹgbàlà olúkálukú àwa ń gbé ìgbé ayé tí kò jẹ́ kí ẹlẹ́dàá wa máa gbé òun là ń gbé lọ́wọ́ yìí nínú ẹ̀ àwa rí i pé àbájọ àlèrè àṣeyọrí tó wà ní Nàìjíríà yẹn it is too late Ọlọ́run ò ní gbàdúrà Nàìjíríà mọ́ láyé the end of Nigeria láwà kí lẹ sọ Bishop wọ́n ní a retired DSS high staff who just retired kept recovering money of DSS in his house not in government account now his son has stolen 38 billion naira Bishi olóṣì ní Tinubu yìí bàbá wèrè ni mo ní ó jẹ́ kó ti mú Bishi mọ́lẹ̀ ó wá tún fún yẹn láyè ọmọ Bishi wọn ló ti gbé $2 billion bàbẹ́ kò ń ṣe mílíọ̀nù àbí Bishop owó yẹn convert sí 38 billion naira ọmọ Bishi ọmọ olórí burúkú ọmọ DSS tó bá fẹ́ lọ gbá football wọ́n máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ DSS tó máa tẹ̀lé gbogbo ara ti rí picture yẹn àti fídíò yẹn Tinubu wọlé Tinubu orí ò pé rárá orí Tinubu yẹn kò pé rárá kò ní brain mo sọ pé ó yẹ kó ti lé Bishi lọ ó yẹ kó ti lé ṣe NIA ní the other guy NSA ní Ribadu National Security Agency ní Ribadu but NIA àti DSS bí Tinubu ṣe ń dórí oyè báyìí àwọn méjèèjì yẹn yẹ kọ́kọ́ arrest wọn kí Tinubu wá ṣe kí ni kó wá bẹ̀rẹ̀ sí probe wọn ó wá fi wọ́n sílẹ̀ ọmọ Bishi bá ń sọ̀rọ̀ báyìí àtọmọ ẹ àtowó wọn ní ọmọ ti sá lọ báyìí pẹ̀lú $2 billion oríwọ̀ tó ń wò mí èlò ló wà láàárọ̀ yìí owó tó kọ̀ máa fi jẹun níbo ló ti fẹ́ rí yẹn ta ló máa fún ẹ lówó tó máa fi jẹun o expect káwa diaspora máa fún yín lówó tẹ máa fi jẹun kò lè rí bẹ́ẹ̀ báyìí tí máa fún yín lówó oúnjẹ lójoojúmọ́ wọ́n ní ká mú yín lọ bẹ́ẹ̀ ṣe máa pẹja but àti ní kẹ́ pẹja ẹlòmíì àti dálé ṣẹlẹ̀ fún yín gbogbo tẹ́lòmíì ní 100,000 ni wọ́n fún ní 250,000 ó tún di 6 months ó tún lọ bá brother padà pé ẹ̀gbọ́n mi kí ló tún béèrè fún ṣe bí mo ṣe fún ẹ ní mo ṣe dá lókòwò ni kò ń ṣẹjú ẹ̀ Nàìjíríà ti gba òkòwò lọ́wọ́ gbogbo wa pátá àwa ló dá ọ̀nà àbáyọ kan tó kù ni pé ẹ jẹ́ ká èyí tí máa fi sọ fún yín ni pé a ti agree pé battery Nigeria is dead just raising $2 billion can uplift the whole of Enfield borough so
mo dúpẹ́ lọ́wọ́ yín mọ̀ pé gbádùn ẹ̀ 1 hour náà ni mo ní máa ṣe mo ti lọ over 1 hour 24 minutes so àdúrà wa gbà mo pe analysis àtúnṣe láàárọ̀ yìí á mú kọ̀ọ̀kan jáde kí gbogbo wa ká fi kọ́gbọ́n náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìtẹ́ dá sí láàárọ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sun Odu tó fún wa ní super chat ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ náà ẹ béèrè details wa ẹ má wá gbàgbé October nínú ẹ̀ láti máa ṣe rally gbogbo wa náà ni a pè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn nurse sisters mi wọ́n ti ń raṣọ àwọn nurse tó ń ṣiṣẹ́ nílùú ìyàpá àwọn carers wọ́n ní Koiki gbogbo ala máa wá bá olóyè Ìgbòho Ọlọ́run bá mú ọjọ́rò gbogbo apátápátá náà la máa rí ọjọ́ yẹn lágbára Ọlọ́run. Koikimedia, bringing the world closer to your doorstep. Bye for now.